A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Pẹ̀lú program tá a ṣe ní ìjàrún feedback yẹn ó wà encouraging. Ó fi hàn yí pé ní ọ́fíìsì Maktab al-Iftai in tó wà fún ọ́fíìsì òun náà ní Irshad, Tanwir, Tawiyah wal Ifta. Àwọn nǹkan tí ọ́fíìsì Ifta wà fún ẹ̀ kí yẹn enlightenment yìí tá a ṣe ń jẹjọ enlightenment ni torí pé release ti jáde a sì ti sọ ìdájọ́ tọlọ́run tà nábì nínú release akóòtì àyà Kùránì akóòtì àdìsí so eléyìí táwa ṣe ń jẹjọ yìí enlightenment tẹnuwéèrú ni wọ́n ń pè é àbí Tawiyah awareness ni wọ́n ń pè é adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba alhamdulillah àtúnwárí wípé ní nínú àwọn nǹkan kan bẹ tí ò tún àwọn èèyàn tí ò yé tẹ́lẹ̀ kódà nínú àwọn èèyàn ọmọ ìyá wa wọ̀nyí tó jásí pé ní gbogbo tí wọn ò ju líle kókókókókó lọ as if bẹ́ẹ̀ ni pé ní certificate àlìjẹ́nà àwọn ni ànábì kó lé lọ́wọ́ nígbà tí ó kú láyé a rí nínú wọn tọ́rọ̀ náà ti yé a sì rí nínú wọn tó sì tún wà lójú kan náà a fẹ́ tàn mọ́lẹ̀ sọ́nà méjì ńbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tí ò bá sí nǹkan mí ńbẹ̀ tí ò bá sí nifak agabagebe níbẹ̀ tí ò bá sì sí aljahala àìmọ̀kan níbẹ̀ tí ò bá sì sí wípé bóyá ó ní nǹkan míì lẹ́mìí àwọn fẹ́ dàlúrú ni tí ò bá sí ń bẹ̀ ibi torchlight tá a fẹ́ tàn síbi kan lé ní ó yẹ kó tún yé wọn in tí wọ́n ń pariwo ó ní wípé àní kò sírú sáyẹ́ǹsì tó lè wá láyé kò gbọ́dọ̀ replace aslu gbọ́ mi ìsàbátù fàlàkíyà wá so ó túmọ̀ sí wípé ní àwọn náà ti gbà yí pé ní lóòótọ́ àwọn sàhábà ò mọ ìsàbátù fàlàkíyà wọ́n ti gbà nìyẹn now kò wá lè replace aslu èwo ni aslu tàbá bẹ̀rẹ̀ ní sẹ́ èwo ni aslu fún ààwẹ̀ gbígbà òun náà ni ruyatul hilal ayébẹ̀kọ́ aslu tí wọ́n ń pariwo nìyẹn fantastic jazakumullahu khairan ọlọ́run kó san wọn lẹ́san dáadáa àtàwa náà wasila means àti gaya ends sababun wal musabbib kagbáwẹ̀ òní gaya kagbáwẹ̀ òní kíni òní ends ìtọ́lọ̀hún torí ẹ̀gbẹ́ ìtànẹ́bí fi ń torí ẹ̀gbẹ́ ní súnmú lérú yá ti wàftírú lérú yá ti kí ni ndb tí kí ní yẹn lọ kagbáwẹ̀ àwẹ̀ gbígbà òní gaya àmọ́ mínsì tá máa fi bẹ̀rẹ̀ àwẹ̀ ló jẹ́ mẹ́ta so mínsì tá máa fi bẹ̀rẹ̀ àwẹ̀ yìí nínú àánú tọ́lọ́run ṣe fún gbogbo mùsùlùmí ó ní wípé ìtàn pè ní ìkìlẹ̀ tá a bá fẹ́ wà sincerity pẹ̀lú ara wa èmi ní irun èmi ní àwẹ̀ èmi ní zaka èmi ní hajj kódà ìmánì gan fún ara rẹ̀ ó kó sínú rẹ̀ àmọ́ ká fi yẹn lẹ̀ náà kó lè yanjú tó lẹ́lòmíì tẹ́ ẹ̀ bá calm down sísàlẹ̀ dẹ̀ndẹ̀lẹ̀ ọ̀rọ̀ oníye mushahadatu al-alamati al-kauniya òun lọ́lọ́run ro ìyẹn pé ní gbogbo àwọn àmì tó jẹ́ àmì títí world oòrùn òṣùpá méjèèjì àmì ni káwárí méjèèjì yìí òun ní ìpìlẹ̀ ẹgbààwẹ̀ ó ní ìpìlẹ̀ ẹkírun ní mọ̀ bẹ́ẹ̀ àgbọ́yé ó ní ìpìlẹ̀ ló jẹ́ pé ìhìlá ìgbọ́lá ta ló ní ìhìlá tí bọ́lọ̀ ló ní alámà mí náà alámà ti kàù ní àkọ́ ni so oòrùn ta ló ní ọlọ́run ló ní alámà mí náà alámà ti kàù ní àkọ́ ni ọlọ́run wá táì ọlọ́run wá so ìrun àsìkò gbàtí míǹsì tẹ́ máa fi kírun ó táì zẹ̀ mọ́ oòrùn míǹsì tẹ́ máa fi gbààwẹ̀ ó táì zẹ̀ mọ́ òṣùpá abẹ́ sí pẹ̀lú mi so ó túnmọ̀ sí pé ní aslu nìyẹn àmọ́ míǹsì ìta bá fẹ́ fi sága sọ wàsílà débi gáyà kìí ṣe ìbáadà tí wọ́n bá lè mú ẹ̀rí kan fún mi gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn pátá ipé ní wàsílà ipé rúyà yóò àìtẹ́yìn ò bá ṣe rúyà kò ní bá dànù àwọn ẹ̀rìn ò lè pé nìyẹn ọ̀rọ̀ míì tún nìyẹn now tẹ́ ẹ̀ bá wá gba títí wípé ní àní sáyẹ́ǹsì sẹ́ míǹsì
ó gbọ́dọ̀ rọrùn fún gáyà ni èyí tó bá rọrùn tá a máa fi débẹ̀ máa wá mú ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì méjì nìyẹn. àkọ́kọ́ tá a bá ní alwasailu alasliya lil ibada òun náà ni alamatu alkauniya. now ẹlẹ́ẹ̀kejì wasila lọ síbi ìbáadà laysati bi ìbáadà laysati ìbáadà kìí ṣe ẹ̀sìn òun gẹ́gẹ́ fún ara ìṣẹ́sìn. àwọn tán wá ń tako wípé ní kí ló dé tá a fi fẹ́ fi sáyẹ́ǹsì replace aslu pé ní ẹ fojú wá oṣù àbùsí ní bẹ́ẹ̀mbẹ́. ìgbà tọ́lọ́run ń pàṣẹ pé kẹ́ẹ̀kí òun ọlọ́run nínú àyá al-Qur'an akíní sọ́látà liduluki shams ila gasaki al-layl nínú àyá mi akíní sọ́látà tarafay an-nahara wa sulafan min al-layl. ọlọ́run pa àwọn àsìkò oorun mẹ́rẹ̀ẹ̀rin ó pa papọ̀ wákàtí mẹ́rẹ̀ẹ̀rin ó pa papọ̀ sínú àyá yẹn. bẹ́ẹ̀ àbíbẹ̀kọ́ ó rò papọ̀ mọ́ oòrùn èso ṣùpá. Ànábì Muhammad ìgbà tí ó ṣàlàyé àsìkò oorun kálọ̀lé wọnú Sahihul Muslim kí ni àdíìsì tó já sí pé ní ìpìlẹ̀ ìrun natural science natural phenomenon ló tá ìrun mọ́. kí ni àdíìsì náà? Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. bá a ṣe ń ka àdíìsì sumu li ru'yati yìí náà ló yẹ ká máa ka àdíìsì bá a ṣe ń ka number 2 ni bá a ṣe ń ka àdíìsì sumu li ru'yati yìí ní ọdọọdún ló yẹ ní gbogbo wákàtí márààrún lójúmọ́ ló yẹ ká máa ka àdíìsì ká tó kírun. Waqtu zuhr. Ànábì sallallahu alaihi wasallam ó lásìkò ìrun àyílà. Idha zalati shams. ó nígbà tí oòrùn bá yẹ̀ tàrí. Wa kana zillu rajuli katulihi. tí òjìji ẹni tó dúró ó ní kí bòjì rẹ kó ṣe sáìsì rẹ tí ì sí same size pẹ̀lú rẹ. Now ma lam yahdur al-asr. lókùn gbàtà lásàrì ò tí wọlé. Wa waqtu al-asr. àsìkò alásàrì kò. bẹ́ẹ̀ Shafaqul Ahmar kẹ́ tó wá délé òun Shafaqul Ahmar wọlé. kí ni àsìkò òun amákùrù kí ló rọ̀ mọ́? ó rọ̀ mọ́ kí òun wọ̀ gurub shams. ó rọ̀ mọ́ gurub shams. bẹ́ẹ̀ wa waqtu salati. wa waqtu salati al-isha. lásìkò ìṣáì. ila nisfi al-layl. tó lè pọ̀ sí ẹ̀dẹ̀ kan sáré. okay naam. wa waqtu salati as-subh. àsìkò òun àsùbá. min tulu al-fajr. lénìí tí wọ́n wá ń tako ọ̀rọ̀ nípa tàwẹ̀ tó náà so papọ̀ mọ́. mo sọ kíní kan ní ọ̀sẹ̀ tó kọjá lọ mo ní téèyàn bá ń kà púpọ̀ kò ní kọ̀ǹdẹ́. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀dé Yorùbá.